Africa Content TV. Àwọn tó ní wọ́n kiri dáwọ̀. Ilẹ̀ mímọ́, Saudi Arabia, Rúmúra 2024. Alábí àdàlà àti alẹ́ àti oòrùn, ẹni tí ó lọ́rùn láàrùn àkàtọ̀ òfin gbéná. Alábẹ̀rẹ̀ ṣe dáadáa. Aláǹṣọ́ wa. Láti Nàìjíríà bá wà sí àgbègbè. Àgbẹ̀rẹ̀ bí òní kí wọ́n lọ bá tó wá. Láyọ̀ ọ̀fẹ́ lálàáfíà láti Nàìjíríà. Nínú ààrẹ Ramadan àti 2024. Àgbẹ̀rẹ̀ lọ́sàn ní ààrẹ bí àyìn àkúnlẹ̀ láyọ̀fẹ́ lálàáfíà àyìn àlàáfíà. Àyùsọ̀ alágbègbè. Atọ́wọ́ aláàbàdà ràdúrà. Aṣọ́wọ́ aláàbàdà 2024. Báṣọ nírọ̀rùn ní ìrọ̀ṣẹ̀. Alhamdulillah. Bismillah. Lábúlá. Alhamdulillah ìlàbádé. Ẹ̀ṣẹ́ aláwọ̀ ọba. Adúgbà. Bismillah ìlàbúlá lábúkú nílé. Alhamdulillah alábí lábábé, àtúntò dáadáa, àjọ ìtura dáadáa lábúlá ọ̀gbẹ́ta, ẹ̀kọ́ ìwọ̀dún, lákùnrin lóbi ìrìn òkúnlẹ̀ ọ̀gbẹ́ta, àṣírí iṣẹ́ ní ìyàn, ìgbà ìyàn. Àṣírí òfin, ìgbà ìyàn náà. Àṣeyíṣẹ́ òfin lákọ̀ láfo lọ́mọdé lágbà lárúgbó lómìnira. Èèyàn tí ń rí èèyàn tó sá, èèyàn gbígbá, èèyàn kòkòrò, èèyàn pípa, èèyàn tó mú. Gbogbo Mùsùlùmí lọ́kùnrin lóbìnrin alábí ara. My Muslim brothers and sisters. Adúgbò ẹ̀mí ṣúgà, ẹ̀mí tó bẹ̀rẹ̀ ààrẹ lábàgàbà tó múra. Pẹ̀lú bíbí láyé ńlá gbàtọ́ pẹ̀lú alẹ́ abẹ́rẹ́ láì ọ̀pẹ́ nìkádùn. Ọlọ́jà wà ló pọ̀pọ̀ láyé. Káàsì ọ̀pọ̀lọpọ̀ láyé ó làbáyà lábí àmì. Mo ṣàmì tèmi ọmọ dátẹ̀ mi fún ilé àbáká láìpé kúlókún. Tẹ́bítẹ́bí ọlá àbáká. Ìjọba ọmọ ẹgbẹ́ tẹ́bítẹ́bí wọn. Àmì ìrìnṣùgbọ́ ayé ó làbáyà lábí àmì. Bébí ẹ̀yìn fọ́ọ̀sì alábí ojú ẹ̀. Ó ti tàgbà fún bèbè yìí ní wá. Pẹ̀kọ́wọ́ yóò máa òfin. Ẹ̀kọ́ tẹ̀wọ́ àlẹ́ alábí àgbàká nígbà ìdínáàmú. Àmì àmì ní èṣù, àmì ní èṣù. Alhamdulillah. Àbìnrin lọ́wọ́ bá sọ̀rọ̀ ní bọ́ra. Gbogbo ọjọ́ lọ́jọ́ ọjọ́ lọ́rùn. Gbogbo ọjọ́ ló yẹ ká máa fi bọ́ọ̀lù sọ̀rọ̀ ní wẹ́. Àwọn oṣù àpọ́nlé, oṣù ìyọnu, oṣù ìyọsẹ̀, oṣù ìdùnnú, oṣù àlálùbáríkà.
Ètò Amádé àná yàtọ̀ sí gbogbo ọjọ́. Ó yàtọ̀ sí gbogbo ìṣòro àjà àjò wa. Láti sọ pé gbogbo ìtàn ìyá máa pọ̀ lọ́wọ́ wọn bá ara àgbáyé náà. Àmọ́ oṣù Amádé àyẹn yàtọ̀ gan. Ó yàtọ̀ sẹ́lọ̀ èso gbogbo ìṣòro wọn. Ẹ tún mi fún à. Àwọn ti ẹ tún mi fún.